Assalamu alaikum wa rahmatulahi wa barakatu. Ẹ làbọ́rú ẹ làbọ́yè aleluya o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn ọmọ ọ̀dọ̀ àgbà káàkiri gbogbo àgbáláyé o. Mo káyè ènìyàn mi ní ìlà oòrùn, ẹ̀yin èèyàn mi ní ìwọ̀ oòrùn, ẹ̀yin èèyàn mi ní gúúsù, ẹ̀yin èèyàn mi ní àríwá o, àsìkò àwẹ̀ Ramadana. Lágbára Ọlọ́run ọba, lágbára Ọlọ́run ọba Elédùmarè, àwẹ̀ yìí tó ń bọ̀ kò ní bọ̀ kankan, kò ní bá wa nínú sàárè ò ní agbára lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè o. Mo sì kí ẹ̀yin ènìyàn mi lónìí mo fẹ́ ká sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò ilẹ̀ Yorùbá. Àṣírí nípa ewé àtegbò ilẹ̀ Yorùbá ni mo fẹ́ ká sọ lónìí. Bí wọ́n bá sì darapọ̀ mọ́ ìkànnì Mẹ́mọ́ Ọ̀dọ̀ Àgbà fúngbà àkọ́kọ́, subscribe sórí YouTube channel yìí. Eléyìí lè fún ọ láǹfààní láti lè máa jàǹfààní ewé àtegbò tèmi ọmọ ọ̀dọ̀ àgbà ń fi sórí ìkànnì yìí. Ẹ̀yin tá a ti ń tẹ̀léra wa bọ̀ tipẹ́tipẹ́, ẹ̀yin náà máa share àwọn ètò mi, ẹ máa share rẹ̀ sónílé, ẹ máa share rẹ̀ sálejò. Mo ti dá ìkànnì TikTok kan kalẹ̀ ní àná, ṣùgbọ́n mi ò tíì fiṣẹ́ kankan síbẹ̀ o. Abẹ́ fídíò tẹ́ ń wò yìí, líǹkì rẹ̀ wà níbẹ̀, ẹ lọ join kalẹ̀. Ìgbà tí ń bá bẹ̀rẹ̀, màá lè bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà. Àwọn tó bá join, àwọn tí ó bá padà mọ́ join náà, àwọn náà wọ́n farabalẹ̀ wò tó bá yá. Ẹ̀yin ènìyàn mi, ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́ ni mo fẹ́ ká ṣe ní òwúrọ̀ yìí. Ni mo fẹ́ ká ṣe lọ́sàn yìí, ni mo fẹ́ ká ṣe lálẹ́ yìí, ni mo fẹ́ ká ṣe ní ìdájí òní yìí. Ní àkọ́dún ìgbà tí ẹnikálùkù yín bá ń wo ètò yìí lọ́wọ́. Àṣírí ewé àtegbò ilẹ̀ Yorùbá. Àṣírí wo ló pamọ́ sínú ewé àtegbò tégbò fi ń jẹ́, tewé fi ń jẹ́, màá ṣàlàyé ẹ fún yín lónìí. Ẹ jẹ́ kọ́kọ́ dúbà lọ́wọ́ àwọn tó nílé ayé. Àwọn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágbogbo idẹ. Àwọn arógbá aṣọ mọ́kànlẹ̀, òsàlànsólò òṣòlò ńsálá. Ìyá mi ẹlẹ́wùjì olókìkí òru. Mojúbà lọ́wọ́ yín, ẹ jẹ́ kójú mi sí nítorí àdáṣe ní ọmọ ìbọn gbọ́dọ̀ ọmọ ènìyàn o. Ẹ̀yin ènìyàn mi, kí ló ń pè ní oògùn gangan? Mo fẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín lónìí. Ògùn jẹ́ nǹkan kan tí ó ti wà látayé báyé, tó ti wà látayé ọjọ́un. Ògùn jẹ́ nǹkan kan tó jẹ́ wípé ohun gangan òun ni àwọn bàbá wa máa ń lò níjọ́un, nígbà tí mọ́tò ò tíì dé, tọ́kadà ò tíì dé, kódà tí kẹ̀kẹ́ ò tíì dé, kódà tí ẹṣin ò tíì dé. Láyé ọjọ́un, àwọn bàbá wa wọ́n máa ń lo ògùn kan tí à ń pè ní kánákò. Ògùn kánákò yìí làwọn bàbá wa máa ń lò láti fi lọ ìrìn àjò tó bá jìnnà síbi tí wọ́n bá wà. Àwọn bàbá wa níjọ́un tí ò tíì sí nǹkan tó lè bá wọn kó ẹrù láti bìkan sí bìkan, wọ́n máa ń lo ògùn kan tí wọ́n pè ní àkó. Wọ́n fi ìkan sórí ẹrù tán bá fẹ́ gbé, ìkan ó ti wà nílé. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, ẹrù náà sì pòórá lọ síbi tí èèyàn wà. Ní ayé ọjọ́ nígbà láíláí, àwọn bàbá wa máa ń lo ọ̀fẹ́. Tí wọn bá fẹ́ lo kánákò tán, fẹ́ lo ọ̀fẹ́ tán pè ní disappear, láti fi lè kúrò níbi tán wà lọ sí ibòmíràn, wọ́n máa ń lò ó. Níjọ́un, àwọn bàbá wa wọ́n máa ń lo àfẹ́ẹ̀rí. Yálà tí àwọn kan bá ń kógun bọ̀ wá bá wọn nílé tí wọn ò ní rí wọn. Ogun tí mo wá kà kalẹ̀ yìí, ǹjẹ́ ó wà dìsìn yìí, ǹjẹ́ ó wà, ǹjẹ́ ó sì wà
ẹ máa bá mi ká lọ. Ògùn tí ẹ sì ń wò yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó kó bá wa Yorùbá, àwọn ọmọ káàárọ̀ òjíire tó kó bá wa láyé, ẹ̀sìn ni. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tá ń sọ yìí tí wọ́n ní gbogbo àwọn agbára yẹn lọ́wọ́, ìgbà tí wọ́n gbé ẹ̀sìn wá bá wọn, wọ́n jẹ́ kán yàn pé gbogbo agbára tí wọ́n ń lò yẹ kò dáa, pé ẹlẹ́bọ ni. Èyí ló wá mú àwọn bàbá wa tó jẹ́ pé wọ́n wá ń pa àwọn nǹkan yẹn tì. Kódà ẹlòmíì kò fi ran ọmọ rẹ̀, kò fi àṣírí náà hàn ọmọ rẹ̀ pé báyìí ni, nítorí kó wò pé nǹkan tó ń lò yẹn ní ò dá o, pé kò dá o, kò ní fi hàn ọmọ rẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ló pa gbogbo àwọn àṣírí ìgbàanì, ló parẹ́, ló pa ọgbọ́n àti ìmọ̀ ẹ, ló parẹ́, ni ò jẹ́ kí ọmọ kankan jogún bá. Ẹni bá lòun lákò lọ́wọ́ báyìí, irọ́ ni. Ẹni bá lòun ní kí lorúkọ rẹ̀, tó bá lòun ní ọ̀fẹ́ lọ́wọ́, irọ́ ni. Ṣùgbọ́n àfẹ́ẹ̀rí nìkan ló wà, àfẹ́ẹ̀rí nìkan ló sì wà. Ṣùgbọ́n tó bá lòun ní ọ̀fẹ́, tó lòun ní àkó, tó lòun ní kí lorúkọ rẹ̀ lọ́wọ́, irọ́ ni. Kò sí ní tó jọ mọ́ bẹ̀ mọ́. Wọ́n sì máa ń pa àwọn kan, máa ń sọ kíní kan mọ́ ọ̀dọ̀ àgbà. Ǹjẹ́ oògùn tí wọ́n ń pè ní àkéèso alájọ ǹjẹ́ ó wà bí? Àkéèso alájọ ń bẹ lótìtọ́, ṣùgbọ́n àkéèso alájọ tó ń bẹ kò ṣiṣẹ́ mọ́. Ẹ lè rí àkéèso alájọ kankan tí ó ṣiṣẹ́ mọ́. Àwọn oògùn kan wà tó jẹ́ wípé àlùjànnú tí ń ṣiṣẹ́ pẹ̀lú oògùn kọ̀ọ̀kan ó ti kúrò nílẹ̀ Yorùbá wa ń bì, tí ẹ pé ó ti kúrò pátápátá nílẹ̀ Nàìjíríà ń bì tó ti lọ. Nítorí pé oògùn kọ̀ọ̀kan ló ní àlùjànnú tó ń rotéètì pẹ̀lú ẹ̀. Ǹjẹ́ ẹ gbọ́ mi yé? Oògùn kọ̀ọ̀kan ló ní àlùjànnú tó ń rotéètì pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ tán bá ṣe ayẹ ẹ̀ta àbọ̀ fún yín, tán bá yìnbọn mọ́ ẹ tí ó ràn yín, àlùjànnú yẹn ló gáìdì yín. Ó gáìdì yín ni ò jẹ́ kí ìbọn yẹ kó wọlé sí yín lára. Tán bá sá yín, bá ṣe òkígbé àdá fún yín, tán wọ́n sá yín ládàá tí ò wọlé, àlùjànnú yẹn olódà ó ṣùrùbù ara yín, onífara àgbà tí ò jẹ́ ká dàá wọlé sí yín lára. Gbogbo àwọn àlùjànnú ayẹtayẹ àwọn sì ń bẹ, òkígbẹ́ ń bẹ, àtàwọn oògùn kọ̀ọ̀kan ń bẹ. Ṣùgbọ́n àwọn àlùjànnú nípa ọ̀fẹ́, àkó, àkéèso alájọ wọn ò sí mọ́, látàrí wípé wọ́n ti sọ fáwọn bàbá wa pé bọ ni, wọ́n ti wá filẹ̀ẹ́lẹ̀. Àìwá ṣe é mọ́ kò jẹ́ kálùjànnú rẹ̀ ó ń bẹ nínú ayé mọ́, kò jẹ́ kí ó ṣiṣẹ́ mọ́. Kódà bó bá wà gan, bẹ́ẹ̀ bá bá pàdé nínú àkáǹtì bàbá yín, bẹ́ẹ̀ bá ṣe é kò ní ṣiṣẹ́ mọ́. Ilé ayé tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ wípé wọ́n ti ṣe àkóbá fún púpọ̀. Ògùn tẹ́ ẹ sì ń wò yìí, ògùn ń jẹ́, wàláhì tàláhì ògùn ń jẹ́ pẹ̀lú. Ewé tẹ́ ń wò yìí, nítorí pé Olúbíkín ló kọ́kọ́ já ewé, ṣùgbọ́n Olúbíkín kọ́ ló kọ́kọ́ já ewé. Ọ̀sán Ìbíkín òun ló kọ́kọ́ wa egbò, ṣùgbọ́n Ọ̀sán Ìbíkín kọ́ ló kọ́kọ́ wa egbò. Àwọn èèyàn ti ń já ewé nítorí pé adélé ayé bá ewé ni, adélé ayé bá egbò ni. Àwọn èèyàn ti ń já ewé, ṣùgbọ́n bóyá wọ́n ń já ewé, wọ́n pa á lórí nǹkan, wọ́n ń já ewé, wọ́n fi ń nùdí, tó bá yàgbẹ́ tán, wọ́n ń já ewé, wọ́n kàn ń já, ṣùgbọ́n wọn ò fi ṣe nǹkan kan. Ìgbà tó Olúbíkín dé, tọ́sán Ìbíkín dé, ni wọ́n já. Àwọn Elédùmarè fún ní ọgbọ́n láti lè lò, láti lè mọ̀ pé ewé yìí tá a bá lò fún un báyìí yóò mọ jẹun báyìí. Olúbíkín náà fi wá sọ pé Olúbíkín ló kọ́ já ewé. Olúbíkín ló jẹ́yàn kan tó já ewé fi ṣògùn, ló kọ́kọ́ fowó ewé ṣògùn ni. Ọ̀sán Ìbíkín òun náà ló kọ́kọ́ fi egbò, ló wa egbò, ó wa egbò ní ewé rí o, àmì ti lè wíyá egbò ní,
tó so olówó kọ́ wa egbò ní ó ṣe pọ̀ ńlọ́kọ́ kọjá ṣùgbọ́n ẹni tó kọ́kọ́ lo nǹkan tó fi ṣe nǹkan kan ńlá sọpọ̀ já ewé tí wọ́n wá já yìí tí wọ́n fi ṣe nǹkan tó fi ṣe oògùn bá a sì mọ̀ pé Ọ̀rúnmìlà bàbá Àgbọnmìrègún Ifá ni tọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ló ní Ifá Ifá Ọ̀rúnmìlà ló ní Ifá Ọ̀rúnmìlà ló ní abẹ́ ẹ̀gbọ́n mi yé Olúbíkín olóní ewé àtegbò nígbà ayé Olúbíkín ẹ̀yin ènìyàn mọ̀já gbàgbé àwọn nǹkan bàbá wa tábà wí a lè ní nígbà ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tá a bá sọ pé nígbà ayé Olúbíkín ẹ jẹ́ ká mọ wá nǹkan kan tá a mọ̀ sọ ká mọ ní ìkẹ́ àti ọlá Elédùmarè ó mọ bá wọn náà nígbà ayé Olúbíkín nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan yìí tá a wá Yorùbá tó bá jẹ́ pé àwa náà gbé àwọn nǹkan wọ̀nyí ga òun náà yóò nítumọ̀ jù báyìí lọ nígbà ayé Olúbíkín wà tó jẹ́ pé òun máa ń fi ewé àtegbò ó fi ń ṣe ìtọ́jú fún ọmọ aráyé èèyàn tó bá ń ṣàìsàn tó máa gbé dọ́dọ̀ Olúbíkín ara rí ó yá yóò já ewé yóò wá egbò yóò fi ṣètọ́jú àwọn ènìyàn èyí tó jẹ́ kí lorúkọ tó jẹ́ Ọ̀rúnmìlà kíkí àtọlẹ́rìn Elédùmarè kó máa bá Ọ̀rúnmìlà àwọn náà wọ́n máa ń lo Ifá láti fi ṣètọ́jú àwọn ènìyàn bẹ́nìkan bá wá sọ́dọ̀ Ọ̀rúnmìlà yóò bá yẹfá wò yóò sọ ìṣòro tó bá ń dà á láàmú ṣùgbọ́n ìgbà tọ́rúnmìlà ń ṣe tiẹ̀ tí Olúbíkín ń ṣe tiẹ̀ àwọn méjèèjì ń gbúrò ara wọn ní dáadáa pé ẹnìkan ń bẹ níbìkan tó ń fi ewé ṣe ìwòsàn fọ́mọ aráyé ẹnìkan ń bẹ níbìkan tó ń fi Ifá ṣe ìwòsàn fọ́mọ aráyé àwọn méjèèjì gbé pa wọn lọ bára wọn Ọ̀rúnmìlà lọ bá Olúbíkín nílé Olúbíkín àwọn ń gbúrò rẹ̀ bó ṣe ń fi ewé àtegbò bó ṣe fi ń ṣe ìtọ́jú fọ́mọ aráyé Olúbíkín kọ́ mi ní ewé àtegbò Ọ̀rúnmìlà náà sọ fún Olúbíkín pé Ọ̀rúnmìlà ìwọ náà kọ́ mi nífá Ifá Ọ̀rúnmìlà kọ́ Olúbíkín ní Ifá náà kọ́ Ọ̀rúnmìlà ní Olúbíkín náà kọ́ Ọ̀rúnmìlà náà ní ewé àtegbò ibẹ̀ ni ewé àtegbò ti wọnú Ifá tí Ifá náà ti wọnú ewé àtegbò tó bá jẹ́ pé Ọ̀rúnmìlà ò kọ́ Olúbíkín léwé àtegbò ni ó ṣeéṣe kó jẹ́ pé oníṣègùn ni ó ṣeéṣe kó jẹ́ pé àwọn oníṣègùn àtàwọn babaláwo kọ̀ọ̀kan ó ṣeéṣe kó jẹ́ wípé wọn ò ní mọ̀ àbí ó lè jẹ́ pé tó bá jẹ́ pé Olúbíkín ò kọ́ Ọ̀rúnmìlà léwé àtegbò ni ó ṣeéṣe tó jẹ́ pé tó bá jẹ́ pé ẹ má sì mí gbọ́ o tó bá jẹ́ pé Olúbíkín kò kọ́ Ọ̀rúnmìlà ní ewé àtegbò ni ó ṣeéṣe kó jẹ́ pé àwọn tó ń da Ifá bí àwọn onífá ó ṣeéṣe kó jẹ́ pé Ifá nìkan wọn ò mọ̀ dà wọn ò ní mọ̀ nípa ewé àtegbò tó bá jẹ́ pé Ọ̀rúnmìlà náà ò kọ́ Olúbíkín ní ewé àtegbò ni ó ṣeéṣe kó jẹ́ pé oníṣègùn ni babaláwo ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ó ṣeéṣe jẹ́ wípé wọn ò mọ̀ ṣe ewé àtegbò lásán wọn mọ̀ lò fún ìlọsíwájú àwọn ènìyàn ṣùgbọ́n wọn ò ní mọ̀ nípa ewé àtegbò àwọn méjèèjì rara wọn lọ́wọ́ òní wọ́n fi ló rara wọn lọ́wọ́ nítorí bọ́mọdé ò bá bá tàn á bá rọ́bá nítorí àrọ́bá báyìí ní bàbá àtàn ẹ̀yin ènìyàn mi ewé tẹ́ ẹ sì ń wò yìí mo fẹ́ kẹ́ ẹ kọ́ ọgbọ́n lónìí ewé tẹ́ ẹ ń wò yìí ta ló sọ ọ́ lórúkọ ewé tẹ́ ẹ ń wò yìí orúkọ tí wọ́n so ewé kọ̀ọ̀kan wọ́n wò ó fín ni wọ́n wò ó fín nítorí pé Olúbíkín yìí náà ló sọ ewé kọ̀ọ̀kan lórúkọ tí ń jẹ́ tẹ́ bá wò ọ̀nà tó gbà wò ó fín ni wípé ewé ọ̀mísìnmísìn tẹ́ bá jẹ́ ewé ọ̀mísìnmísìn tá ń pèlè ewé ọ̀mí tẹ́ bá jẹ́ rí pé yóò mọ dùn mìsìnmìsìn lẹ́nu wọ́n wò pé ewé yìí làwọn pèlè ewé ọ̀mísìnmísìn ewé iná
tẹ́ bá fún tẹ́ fi kánra rí pé yóò jó ni pé kíní tí ń jó yẹn yìí iná la mọ̀ tí máa ń jó ni ẹ jẹ́ ká sọ léwé iná. Ewé èsìsí a mọ̀ pé òun náà tá bá fi kàn yín náà máa hún yàn lára pé yóò máa hún yàn lára ẹ jẹ́ ká sọ ewé náà ẹ jẹ́ ká sọ léwé èsìsí. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà wò tá fi sọ àwọn ewé kọ̀ọ̀kan lórúkọ. Ó ní tí wọ́n rí tá fi sọ ewé ìyálóde léwé ìyálóde tán sọ́tán tó ń pè léwé ewé làpálàpá tán tó ń pè ní ewé bòtùjẹ́. Ó ní tí wọ́n rí tán sọ ewé àjẹ́ òbàlé tí wọ́n sọ ní ewé àjẹ́ òbàlé tán ń pè ní àjẹ́ òfòlé. Àbẹ́ ẹ̀ gbọ́ mi yé? Ògùn nísìnyí yálà wọ́n lè fẹ́ fún àpẹẹrẹ ọ̀nà wo lògùn gbà ṣiṣẹ́. Tá bá pè nǹkan ní àwúre fún yín àwúre kí náà ń pè ní àwúre ìwúre àwúre kí náà ń pè ní ìwúre nílẹ̀ Yorùbá pé wúre ṣàdúrà náà ń pè ní wúre. Àwúre tó máa ń fún yín ní nǹkan àwúre nígbà mìíràn tẹ́ bá fẹ́ pe gbólóhùn àwúre nígbà mìíràn ẹ rí wípé gbólóhùn tẹ́ ẹ bá ń pa yìí ní èròjà tó wà nínú ògùn náà. Fún àpẹẹrẹ orógbó wọ́n fi orógbó wọ́n ní ẹgún mọ́ nǹkan obì wọ́n ní ẹgún mọ́ nǹkan atare wọ́n ní ẹgún mọ́ nǹkan orógbó atare obì wọ́n ní ẹgún mọ́ nǹkan kẹfìyàn ṣàpẹẹrẹ. Tán bá ní kẹ́ wúre sí pé ẹ wúre sí tán pẹ̀lú àwúre ó ní ká ní pé orógbó ló ní ń gbó kí n lágbájá ọmọ lágbájá kí n gbó kí n dàgbà kí n gbó kí n má bá wọn sánkún kékeré. Obì ló ní kó bá ń bi aburú nú ayé mi dànù nítorí pé ire báyìí ni tatare. Ire tó wà nínú àwọn nǹkan bẹ́lẹ̀ Yorùbá ire tó wà nínú àwọn iṣẹ́ yìí ire yẹ náà ń pè ní àwúre. Mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ti pápọ̀ ẹ ti lò ó bẹ́ẹ̀ bá ní mọ́ra dákọ̀ tẹ́ bá gún mọ́ṣẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń wúre bẹ́ẹ̀ sí tẹ́ ẹ bá ń wẹ̀ ní tẹ́ ń sọ yóò sì mọ́ṣẹ́. Àṣírí lo ògùn tẹ́ ń wò yẹ. Àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ẹ̀bùn mo kàn rí sí ẹ̀bùn kéèyàn ní ẹ̀bùn àtòdí ọ̀run ní. Ẹ̀bùn ni ìmọ̀ nípa ewé àtegbò ẹ̀bùn ni. Èèyàn lè fún ẹni tó Lédùmarè fún ní ẹ̀bùn àtẹni tó lọ kọ́. Kéèyàn bíyàn sínú nǹkan ìbílẹ̀ kó bàbá yẹn mọ̀ ṣe òní kéèyàn mọ̀ ń parẹ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé bàbá rẹ̀ ó jẹ́ olóògùn tó jẹ́ pé ọmọ sì ní ìgbà tí bàbá kú gbogbo nǹkan yẹn parun kò rí tiẹ̀ kò rí ṣe. Ó lè mọ̀ ṣe gan tó jẹ́ pé kò lẹ́bùn rẹ̀ àbígbà tí bàbá rẹ̀ ń ṣe kó mọ́ dúró tí ẹ̀bùn ní gbogbo nǹkan. Ẹyẹ ènìyàn yóò mọ̀ ọ̀dọ̀ àgbà ọ̀rọ̀ sì pọ̀ níbẹ̀ mo kàn fi léyìí mo sáré fẹ́ káwọn èèyàn fi rí nǹkan kan kọ́ kan fi lè rí nǹkan kan mọ̀ ni. Ẹ pín ètò yìí ká inú mi á dùn tẹ́ bá pín fáwọn ènìyàn kí wọ́n gbọ́. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o ẹ má jẹ́ á fi nǹkan àwọn ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ á fi lẹ́ẹ̀lẹ́ nítorí pé iyọ̀ yóò mọ iyọ̀ lẹ́lẹ̀ fún wa. Ẹ ò gbọ́ mi yé mo kí yín ẹ̀yin ènìyàn mi Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o èmi ọmọ yín náà ni Dr. Ọmọ Oòduà o mo ń lọ mo tún padà bọ̀ ó dìgbà kan náà.